Lẹ́yìn àsìkò yìí yóò dára fún wa lágbára Ọlọ́run ọba àmín. Ìròyìn fẹlifẹli náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kìíní ọdún 2024. Fúnmi Adélógà lórí ìròyìn. Síwájú kẹtó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹlifẹli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òun ló ti ní kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi ọkàn wọn balẹ̀, kí wọ́n má kó ọkàn sókè, bẹ́ẹ̀ sì ni kí wọ́n má ṣe àyà wọn eléyìí tí wọ́n gbé sí òkè fún asán o. Tinubu tó sọ̀rọ̀ ọ̀hún níbi ayẹyẹ ìbúra fúnni sí ipò gómìnà ẹlẹ́ẹ̀kejì eléyìí ti sáà ẹlẹ́ẹ̀kejì gómìnà ìpínlẹ̀ Imo Uzodinma èyí tó wáyé nílùú Owerri tí ṣolúlu ìpínlẹ̀ ọ̀hún lánàá ti ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún Monday. Níbẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu lásìkò tó ń bá àwọn olùgbé ìpínlẹ̀ Imo àti gbogbo ọmọ Nàìjíríà sọ̀rọ̀, ó ní ohun gbogbo tó ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà ní ojú òun ló tóun sì ní ìmọ̀ rẹ̀. Ó ní ìyàlẹ́nu ló jẹ́ pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ bí wọ́n ṣe ń kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gba ilẹ̀ òkèèrè lọ. Ó ní ṣùgbọ́n èyí kò dá ètò ìṣèjọba àwọn dúró. Ó ní ètò ìṣèjọba àwọn ó ti ṣetán báyìí láti kọ́ àwọn ọ̀dọ́ ní iṣẹ́ ọwọ́ àti àwọn iṣẹ́ mìíràn eléyìí tí wọn yóò yanrantí lórí rẹ̀, tí wọn yóò sì bẹ̀rẹ̀ sí ní máa dí àwọn àlàfo àwọn ènìyàn tó ti fi orílẹ̀-èdè Nàìjíríà gba orílẹ̀-èdè bòmíì lọ tí wọn yóò máa dí o. Ó ní pàápàá jù lábala ètò ẹ̀kọ́, ètò ìlera àti àwọn iṣẹ́ míì èyí tó jẹ́ iṣẹ́ èyí tó mú ìlọsíwájú ìdàgbàsókè bá orílẹ̀-èdè làwọn yóò kọ́ ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè yìí pẹ̀lú owó tabua èyí tí wọ́n máa bù sí wọn ní àpò lóṣooṣù àti àwọn owó àjẹmọ́nù míì. Ààrẹ Tinubu lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀, ó wá rọ àwọn olùgbé ìpínlẹ̀ Imo láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gómìnà wọn Uzodinma èyí tó wọlé sáà ẹlẹ́ẹ̀kejì tí ayẹyẹ ìbúra fúnni tó sì wáyé ní àná ti ṣe ọjọ́ Ajé o. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní bá àbá gbàgbé ọ̀rọ̀ àná a ò ní rẹ́ni bá ṣe o. Ibi tí àgbàlagbà méjì bá sì wà ó di dandan kí wọ́n fi ìfẹ́ hàn síra wọn o. Lánàá òde yìí ni ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti ààrẹ lọ́wọ́ báyìí Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti pàdé o níbi ayẹyẹ ìbúra fúnni ti gómìnà Uzodinma èyí tó wáyé nílùú Owerri tí ṣolúlu ìpínlẹ̀ Imo lánàá. Níbẹ̀ ni àwọn àgbààgbà méjèèjì ọ̀hún ni wọ́n ti dìmọ́ra wọn tó ní gbàgìgbàgì tí wọ́n ti kíra wọn tó ń ti ẹ̀rín àti ọ̀yàyà níbi tó fi hàn wípé kò sí ọ̀tá nínú òṣèlú, múwámúwá ni ilẹ̀kùn olóṣèlú ló máa ṣí sínú o. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló ṣe àtìlẹ́yìn fún ọmọ oyè èyí tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party eyín Peter Obi nínú ètò ìbò èyí tó wáyé oṣù kejì ọdún 2023 èyí tó fi hàn wípé olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó fi ìfẹ́ àti àtìlẹ́yìn hàn sí Peter Obi èyí tó sì kọ ẹ̀yìn sí Bọ́lá Tinubu nínú ọdún tó kọjá ọ̀hún. Síwájú ètò ìbò náà ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú àwọn ikọ̀ rẹ̀ ni wọ́n gbéra lọ sí ìlú Ọ̀tà láti lọ kí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, ṣùgbọ́n tí Ọbásanjọ́ tó fi hàn wípé òun ní ìfẹ́ Peter Obi lótìtọ́ àti lódodo, òun sì fẹ́ kó dórí ipò. Ṣé ẹni tí Ọlọ́run ti dé ládé ògo òun ní Bọ́lá Tinubu ọ̀hún èyí tó padà jáwé olúborí o nínú ètò ìbò àwọn ààrẹ ọ̀hún èyí tó wáyé lọ́dún tó kọjá o. Lánàá òde yìí tí ṣọjọ́ Ajé ni ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ àti Bọ́lá Ahmed Tinubu ni wọ́n pàdéra wọn tí wọ́n sì kíra wọn tó ń ti ẹ̀rín àti ọ̀yàyà nílùú Imo eléyìí tinú àwọn olólùfẹ́ wọn tó sì dìsú wípé àwọn àgbààgbà méjèèjì ọ̀hún wọn ò ní ìkùnsínú kankan bí tí ń kó kéré mọ́ síra wọn.
lánàá tí í ṣe ọjọ́ ajé, ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu òun náà ló tún ṣe ẹyẹ ìkẹyìn fún àwọn ológun èyí tó ṣubú lójú ogun. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde àná tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dógún lọ́jọ́ tí wọ́n yà sọ́tọ̀ lọ́dọọdún èyí tí wọ́n fi ń bu ọlá ìkẹyìn fún àwọn akọni èyí tó ṣubú lójú ogun lásìkò tí wọ́n jà fún ìdáàbòbò orílẹ̀-èdè wa Nàìjíríà. Bọ́lá Ahmed Tinubu èyí tí ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà Godswill Akpabio, agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas àti àwọn alákòóso tí wọ́n kọ̀ wọ́rìn lọ síbi ayẹyẹ èyí tí wọ́n fi ń bu ọlá ìkẹyìn fún àwọn ológun èyí tó ṣubú lójú ogun ní orílẹ̀-èdè yìí. Níbẹ̀ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló ti sọ̀rọ̀ wípé bá àbá ní parọ́ tanra wa ó ní àwọn akọni yìí ni wọ́n ń jà fún àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà àti ìṣọ̀kan ilẹ̀ yìí èyí tó sì jẹ́ wípé wọ́n gbèkùrú jẹ lọ́wọ́ ìbọra lẹ́nu iṣẹ́ ogun wọn. Lára àwọn èèyàn tó tún péjú pésẹ̀ ni àwọn opó àwọn akọni ogun ọ̀hún èyí tó ṣubú lẹ́nu ogun tó sì jẹ́ wípé gbogbo wọn pátá ni wọ́n bu ọlá ìkẹyìn fún àwọn akọni ọ̀hún èyí tó ṣubú tó ń ti ọ̀rọ̀ àgbélẹ̀kọ èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kọ ó ti ṣèlérí láti dúró ti gbogbo àwọn ẹbí ará ọ̀rẹ́ èyí tí àwọn akọni ọ̀hún tí wọ́n fi sílẹ̀ sáyé lọ. Bákan náà láti ṣe àtìlẹ́yìn fún iléeṣẹ́ ológun, gbogbo àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà òun ló péjú pésẹ̀ síbẹ̀ tí wọ́n sì fi ọlá ìkẹyìn fún àwọn akọni èyí tó ṣubú lẹ́nu ogun. Ó kéré tán èèyàn bíi 100 nínú ọmọ Ọ̀ràrá ló sọ di aláìnílé lórí ní ìgbà tí iná ọ̀hún jó àwọn yàrá èyí tó tó bíi 44 èyí tó wáyé nílùú Ìlọrin tí ṣolúlu ìpínlẹ̀ Kwara lánàá nínú agboolé kan èyí tí wọ́n pè ní agboolé Mègídà. Nínú ọ̀hún ló ti ṣiṣẹ́ tó sì tún jó ọjà ibi tó ti bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá olówó iyebíye jẹ́ gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde. Iná ọ̀hún tó bẹ̀rẹ̀ lọ́wọ́ òwúrọ̀ kùtùkùtù àná nínú ilé ìdálẹ̀sí kan èyí tí wọ́n ní wọ́n dáná sun kó tó di wípé iná ọ̀hún ó tàn mọ̀nàmọ̀nà bí nínú ọ̀nù pápá èyí tó ṣẹ́wọ̀ agboolé Mègídà tó tún jó wọnú ọjà tó sì bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá owó iyebíye jẹ́ ní ìjọba ìbílẹ̀ Gúúsù nílùú Ìlọrin tí ṣolúlu ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹnu ọ̀gá àgbà àjọ èyí tó ń paná nílùú Ìlọrin lọ́hùn sọ di mímọ̀ wípé ó tó bí wákàtí kan tí iná ọ̀hún tó ti bẹ̀rẹ̀ sí ní ṣọṣẹ́ tó ti ń ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ kó tó di pé àwọn olùgbé agbègbè náà wọ́n ké sí iléeṣẹ́ panápaná. Lásìkò tí wọn yóò fi débẹ̀ iná ọ̀hún ó ti ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá owó iyebíye jẹ́. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ ọ̀gá àgbà àjọ panápaná náà ó sọ di mímọ̀ wípé ọpẹ́ ni fún Ọlọ́run torí pé iná ọ̀hún kò bá ẹnikẹ́ni kò sì pa ẹnikẹ́ni, bẹ́ẹ̀ sì ni kò ṣe ẹnikẹ́ni léṣe bí kò ṣe wípé ó ba dúkìá jẹ́, ó jó ilé àti àwọn ọjà owó iyebíye èyí tó jẹ́ wípé ó kọjá àfẹnusọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde látẹnu ọ̀gá àgbà iléeṣẹ́ panápaná ní ìpínlẹ̀ Kwara. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ti èdè òyìnbó àti Yorùbá Fúnkẹ́ Akíndélé ohun ló ti sọ̀rọ̀ wípé ìṣubú ẹ̀dá kọ́ lòpin ìrìnàjò ẹ̀dá. Ó ní lótìtọ́ àti lódodo lòun ní àwọn kùdìẹ̀kudiẹ nínú ìrìnàjò ìfẹ́ òun níbi tó ti fẹ́ ọkọ kìíní tí wọ́n fi sílẹ̀ tó fi fẹ́ ìkejì náà tí ìpínyà dé bá wọn. Ó ní lótìtọ́ ìpínyà lè dé bá òun àti ìrìnàjò ọkọ, ṣùgbọ́n kò yẹ kó jẹ́ àkóbá fún iṣẹ́ tí òun yàn láàyò. Fúnkẹ́ Akíndélé èyí tó sọ̀rọ̀ ọ̀hún lórí iléeṣẹ́ rédíò kan nílùú Èkó lọ́hùn lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ló ní ìṣubú ẹ̀dá kọ́ lòpin ìrìnàjò ẹ̀dá gẹ́gẹ́ bí ìyá tó bí òun lọ́mọ bó ti fi kọ́ òun láti kékeré. Ó ní bí ìpínyà bá dé bá ìrìnàjò ìfẹ́ òun kò yẹ kí ìpínyà kó dé bá iṣẹ́ tóun yàn láàyò, nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni yóò tara òun dìde. Bóun bá kọ̀ láti ṣe ìrànlọ́wọ́ òun yóò máa jẹ́ ìbájọ́ àti ìdájọ́ ẹ̀ṣẹ̀ fún òun lọ́dọ̀ ọba tó dá òun sáyé. Ó ní nípa ìdí èyí òun láti tẹ̀síwájú nínú iṣẹ́ tí orí fi rán òun ó nítorí pé àwọn èèyàn
tóun ṣetán láti ràn lọ́wọ́ gbogbo wọn pátá lòun yóò ràn lọ́wọ́ àti wípé òun yóò tọ́jú ẹbí ará ọ̀rẹ́ tó fi mọ́ ọmọ tí òun bí o. Ó ní nípa ẹsẹ̀ yìí iṣẹ́ orí fi rán òun gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn kóun tẹra mọ́ pẹ̀lú àdúrà kí Ọlọ́run kó sì fi ìbùkún púpọ̀ sínú iṣẹ́ òun fún òun gẹ́gẹ́ bí Fúnkẹ́ Akíndélé bó ti sọ̀rọ̀ òun di mímọ̀. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fóònù títí ojúmọ́ ọ̀la tẹ́tùmọ́ láǹfààní láti gbọ́ tó èmi mo gbà ládùúrà wípé ilé òun ilé wa ọ̀rọ̀ yìí náà wá o fún mi Adélúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀ ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.